wá fata gígùn sí báyìí. Fata gígùn sí. So fata gígùn yẹn ó máa ta díẹ̀ torí pé ó jẹ́ original. Èèyàn mú turmeric àbí kí náà fún. Ẹ bá ti fi sí, ẹ wá mú ògìrì Ìjẹ̀bú, ẹ wá fi díẹ̀ sí. Ògìrì Ìjẹ̀bú ní ẹ wá fi díẹ̀ sí. So ẹjọ́ ó jiná bet mi ní fẹ́ kó ru paná, ẹ wá fi ta epo díẹ̀ sí. Ìkọ́kọrẹ́ ó máa ń gba epo dáadáa. Ẹ wá dè á hó kó lè fi jiná. So àwọn nǹkan tẹ́ máa fi sínú èròjà, tẹ́ bá ní ẹran wẹ́wẹ́ ẹ gé sí, oríṣiríṣi ẹ ṣàgé wẹ́wẹ́ sínú ẹ̀. Tẹ́ bá gé sínú ẹ̀ tán, ẹ wá mú bó jẹ́ja ẹ ṣí sí, ẹ rún gbogbo ẹ̀ sínú ẹ̀ kó lè dọ́gba. Then ẹ má fi sí lódindin torí pé àwọn kan tó bá máa jẹ, àwọn kan á rẹ́ja, àwọn kan ò ní rí ẹja. But ẹ máa rún sí wẹ́wẹ́ ni kó lè dọ́gba káwọn kan lè rí jẹ. So táta yẹn bá ti jiná dáadáa, mi ì tí ì dá sí o, mo fẹ́ kó jiná. Nísìnyí, a mú iyọ̀ díẹ̀ ni a bù sí, a fi pò pọ̀. Tá bá pò pọ̀, ẹ ti check omi yẹn o pẹ̀lú iṣu yìí. Tẹ́ ti rìn, ẹ check ẹ̀ ṣé omi yẹn máa tó because tẹ́ bá ti dà sí, tẹ́ ń gé sí bí ìgbà tẹ́ fẹ́ dín àkàrà, ẹ tún ní bomi sí mọ́ o. Ẹ bá bomi sí, ó máa ṣàn. So ẹ máa dà sí lórí iná báyìí. Ẹ máa dà sí. Ẹ ti mú ọmọ orogun yín sí tòsí. So ọmọ orogun lélẹ̀, ẹ máa dà sí bẹ́ẹ̀ yẹn díẹ̀. Tẹ́ bá dà sí tán, tẹ́ bá fẹ́ kó ní iṣu nú, ẹ fi lẹ̀ díẹ̀. Tẹ́ bá fẹ́ kó ní iṣu, torí àwọn kan wà, wọ́n á fẹ́ kó fọ́ láti fi jẹ ẹ̀bà. Wọ́n lè fi jẹ ẹ̀bà, wọ́n lè fi jẹ bread. But tẹ́ bá fẹ́ kó fọ́, tẹ́ kàn wò pé mi like bí ó ṣe máa ní iṣu nú yẹn jàre. Èyí tí ó ti fọ́ papọ̀ yẹn ló fi ń jẹ bread. Tó fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ bíi porridge, wọ́n á fi jẹ ẹ̀bà, wọ́n á fi jẹ bread. Ẹlòmíì ó máa ń like ẹ̀ bẹ́ẹ̀, á jẹ lásán. So èèyàn kàn máa jẹ́ kí iṣu díẹ̀ wà nínú ẹ̀, kò ní pọ̀. Ti rí bí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn. So wọ́n á mú ọmọ orogun, ẹ fi yẹ̀ wò pé ṣé omi yìí tí ó máa tó, omi yẹn máa tó. Torí mi ò ní fẹ́ kí omi yẹn kó pọ̀ jù, mi ò dẹ̀ ní fẹ́ kó má tó. Èèyàn ṣáà tẹ́ bá ti rí pé kò ní tó, ẹ ra fi tètè add omi díẹ̀ sí. Here you go. Tẹ́ bá fẹ́ kó ṣe kíní, ẹ fọ̀. Ẹ fẹ́ pé pọ̀tọ̀pọ̀tọ̀ wà nínú ẹ̀, ẹ fún ọmọ orogun yẹn, ẹ fi ṣe, ẹ fi túká díẹ̀. Ẹ máa pa tí fògìrì sí. Iṣẹ́ wo ni ògìrì ń ṣe nínú ẹ̀? Ògìrì ń ṣe púpọ̀, ó ń ṣe mẹ́wàá. Because Ìjẹ̀bú lè ṣe kán má lò jẹ ògìrì. Wọ́n máa fi ṣe ọbẹ̀. Even gan béèyàn bá bímọ kókó, ògìrì yẹn wọ́n á yọ òróró ẹ̀ wà, wọ́n máa fi fún ọmọ ìkókó nítorí inú ìwọ̀. A máa só dáadáa. So gbogbo ìjẹkújẹ yẹn á kúrò. Àwa mú ginger yẹn
àti garlic àfi díẹ̀ sí Dédé. dédé. Kí ni yẹn? Garlic àti ginger ni mo fi sí i. But Ìjẹ̀bú ń fi sí o, but nítorí pọ́n ní ká máa jẹ la ṣe fi sí bẹ́ẹ̀ yẹn. So now àwa mú epo á bù sí nítorí epo lè máa ráyàn lẹ́nu. Wọ́n ṣe máa tún fi epo sí báyìí. Ó máa ń jẹ epo o. Torí ẹ̀ ẹlòmíì wọn ò fẹ́ sè nílé. Wọ́n ní ó máa jẹ epo àwọn kìíní kan. So àwa mú ẹja ẹ̀ kó sí. Oríṣiríṣi protein dẹ̀ lèèyàn lè fi sí. Lè fi lè kó sí. Tó bá wúyàn. Nǹkan tó bá wùyàn. Titus ni o, ẹ̀jìn kìíní kan ni o, orí panla ni o, ẹ̀ kó sí. So bá ti kó sí bẹ́ẹ̀ yẹn. Ṣé mọ̀ pé àti ìtọ̀ o, àìmọ̀ bóyá iyọ̀ ó dùn, but èmi o, mi kì í tọ́ nǹkan wò. Ó máa ti wò pé omi ẹran tí mo fi sè ó ti dùn tèmi, but delicious. Ẹ̀rí. Wow. Ẹ wá tún fọ díẹ̀ pé mi ì fẹ́ kí iṣu yẹn kó pọ̀ jù. Here we come. Tún wá bèpo sí, àwa dè pa. Báwo lèèyàn ṣe máa mọ̀ tépo yẹn ò bá pọ̀ jù? Epo ó máa ń jẹpo, but olúwẹ̀ ló máa mọ ìwọ̀nba nǹkan tó ń fẹ́ fi sí. Pé nítorí pé tó bá ṣẹ́kù tó fẹ́ jẹ níjọ́ kejì kò ní fómi sí o. Ó máa gbé epo, á gbé pot sórí iná, á wá bèpo díẹ̀ sí. Tó bá bèpo díẹ̀ sí, á jẹ́ kó kàn gbóná, á wá da ìkọ́kọrẹ́ yẹn sí, á wá dè. Ìgbóná ti ẹ̀ nìyẹn. Ẹ ní fomi sí. Tẹ́ bá fomi sí, ó máa ṣàn. Ló bá lọ. Tẹ́ bá rí funfun díẹ̀ lára ẹ̀, bí irú eléyìí báyìí, kò ì jiná dénú. Lẹ́ ṣe máa mú tẹ́ máa rò. So àwa mú edé, àwa wọ́n sí orí ẹ̀. Kí ni epo díẹ̀ sí. Wọ́n máa ń waste epo, but nítorí pé eléyìí tún pọ̀. Yóò wà. Ẹ wá dé pa. Wá fún like 10 minutes. Ó ti jiná.